Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. A kí àwọn ọmọ Ọlọ́run ní gbogbo àgbáyé pé ẹ kú òwúrọ̀. Ẹ káàbọ̀ sí ìpàdé àgbàyanu My Destiny Must Change. Àyànmọ́ mi gbọ́dọ̀ gba àtúnṣe. Mo wí ní orúkọ Olúwa pé bí a ti ń darapọ̀ mọ́ ìpàdé yìí, èyí tí a máa ṣe fún Tuesday méje lórúkọ Jésù, ayé mi àti wọn yóò gba àtúnṣe. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láyé, ayé wa kò ní yóò gba àtúnṣe. Ayé àwọn ọmọ wa kò ní yóò gba àtúnṣe. Ayé ọkọ wa kò ní yóò gba àtúnṣe. Gbogbo àwọn ọmọ ológo tí ayé wọn rí bákan yẹn láti òní lọ, bẹ́ẹ̀ tí ń darapọ̀ mọ́ ìpàdé, ayé wọn yóò gba àtúnṣe. Nínú ìpàdé yìí a máa rí tiwa ṣe, a ò ní wá lásán, a ò ní lọ lófo. Gbogbo èyí tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí afẹ́fẹ́, ẹ máa mọ orí ohun tó ń jẹ́ ìyanu. Ìyanu Ọlọ́run máa wọnú ilé yín, ààbò Ọlọ́run sì máa dájú, ẹ ó rí àánú gbà. Àyànmọ́ mi, àyànmọ́ rẹ lábẹ́ bó tilẹ̀ wù kó rí, mo ní yóò gba àtúnṣe tuntun. Ògo ni fún orúkọ Olúwa. À ń lọ nínú ìpàdé náà, Ọlọ́run máa bá wa lọ. Agbára Ọlọ́run ó yá láago yìí kọjá. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ó yá fi ara rẹ̀ hàn. Olúwa ìwọ la fẹ́ rí nínú ìpàdé yìí, ó yá ń ọwọ́ agbára. Ẹ̀mí mímọ́ ṣe bí ọba, ó wá jẹ́rìí ara rẹ̀. A ó yìn ọ́, a ó dúpẹ́, a ó fi orúkọ rẹ̀ ga. Ògo ni fún orúkọ Olúwa. Jésù Kristi agbára wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Ẹ jẹ́ ká lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká yin Ọlọ́run lógo. Ọba tó pa wá mọ́. Ọba tí kò jẹ́ kí wà láti dààmú tó ṣẹlẹ̀ sí wa. Àdúrà ọpẹ́ ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o, bàbá mi o. Ọlọ́run ìyá máa dúpẹ́ lọ́wọ́ yín. A gbé orúkọ yín ga. A ń tọ́ fún padà àti àgbo yín. Lórí wa, lórí ọmọ Ọlọ́run ìyá ló ṣe. Ẹ̀mí mo ṣe. Àyíká tìrẹ ṣe. Ọlọ́run tìrẹ fẹ́ ṣe. Àyíká tìrẹ ṣe. Ẹ̀mí mo 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 ṣe. Olúwo ṣe. Olúwo ṣe. Olúwo ṣe. Ẹ̀mí mo ṣe. Ẹ̀mí mo ṣe. Ẹ̀mí mo ṣe. Ẹ̀mí mo ṣe. Jésù Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká kọrin. Ẹni àjọ ṣàná dà. Wọ́n ti kú, wọ́n ti lọ. Ẹni àjọ lórí o, ó lè dọ̀la ká máa rìn mọ́. Kò gbogbo, kò gbòbí, kò bá kò dá wá sí o, nígbà ọmọ lọ́wọ́ wa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ohun yẹn sọ pé ẹni tá a jọ ṣàmọ́dà, wọ́n ti kú, wọ́n ti lọ. Ẹni tá a jọ ṣòló lè dọ̀la ká ṣe kí ni ká má ní wọn mọ́. Ọba tó pa ọmọ títí di wákàtí àti ọ̀wọ̀ yìí. Ọba tó jẹ́ aṣòfò ara, aṣòfò ẹ̀mí, àṣàlẹ̀ gbàgbàgbà lórí èèyàn kankan wa, pàápàá lórí wọ́n fi máa oyè tó kí wà láti dájọ́ kò jẹ́ kó ṣẹlẹ̀ sí ìdílé wọn. Àdúrà ní orúkọ Jésù. Ẹ̀mí nínú Ọlọ́run ìyá ló ṣe. Ẹni àjọṣà lọ́dà wọ́n ti mú wọn ti lọ. Ẹni àjọṣà lórí ìdọ̀lá ká má dùn ọmọ. Ọlọ́run ìyá ló ṣe. Àyíká ti ẹ ṣe. Ọlọ́run ìjìnlẹ̀ fẹ́ ṣe. Àgbàdo ayérayé ṣe ìsáyíwá. Ọlọ́run ìyá ló ṣe. Àyípẹ́pẹ́ ìpa ọmọ tìlétìlé. Pàápàá lórí ìránṣẹ́ rẹ. Ẹ̀mí mo ṣe. Ẹ̀jẹ̀ sọ́mọ́. Ẹ̀jẹ̀ sọ́mọ́. Wọ́n láti rẹ̀ kò jẹ́ kó ṣẹlẹ̀ sí wọn. Ọlọ́run ìyá ló ṣe. Ẹ̀mí mo ṣe. Ẹ̀mí mo ṣe. Ẹ̀mí mo ṣe. Ẹ̀mí mo ṣe. Jésù agbára wa. Ẹ jẹ́ ká lọ lórí eku wa. Olúwa kó dáríjì wá. Ọlọ́run ìyá ló kó fi ẹ̀jẹ̀ yìí wá sílẹ̀ ló dábàá kó fi wọ ẹ̀ṣẹ̀ wa náà. Àdúrà ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o, bàbá mi o, Olúwa dáríjì wá. Ẹ̀mí mọ́ dáríjì. Olúwa dáríjì wá. Ẹ̀jẹ̀ tó ta sílẹ̀ lórí pápárì. Olúwa fi wọ̀ wá mọ̀. 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 Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Olúwa jẹ́ kí n rí àánú gbà. Jẹ́ kí n rí àánú gbà. Jẹ́ kí n rí àánú gbà ju ìtàtẹ̀yìnwá lọ. Àdúrà ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o, Olúwa jẹ́ kí n rí àánú gbà.
ìsọjí ta fẹ́ bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ méje yìí Olúwa jẹ́ kí n rí tèmi ṣe jẹ́ kí n rí tèmi ṣe nínú gbọ̀ngàn yìí jẹ́ kí n rí tèmi ṣe Olúwa àkọlé ìpàdé yẹn sọ wípé my destiny must change Olúwa jẹ́ kí àyànmọ́ mi jẹ́ kó gba àtúnṣe àyànmọ́ ọkọ àyànmọ́ ọmọ jẹ́ kó gba àtúnṣe Olúwa jẹ́ kí n rí tèmi ṣe àdúrà ní orúkọ Jésù mímọ́ o àti àwọn gbàgbọ́ Olúwa jẹ́ kí n rí o jẹ́ kí n rí Olúwa ẹ̀mọ́ jẹ́ kí n rí Olúwa àyànmọ́ mi jẹ́ kó gba àtúnṣe àyànmọ́ mi kó gba àtúnṣe àyànmọ́ ọmọ jẹ́ kó gba àtúnṣe àyànmọ́ ọmọ jẹ́ kó gba àtúnṣe Olúwa jẹ́ kí àyànmọ́ mi kó gba àtúnṣe Olúwa jẹ́ kí àyànmọ́ mi kó gba àtúnṣe ẹ̀mọ́ àyànmọ́ mi jẹ́ kó gba àtúnṣe Olúwa jẹ́ kó gba àtúnṣe ẹ̀mọ́ jẹ́ kó gba àtúnṣe àyànmọ́ mi jẹ́ kó gba àtúnṣe àyànmọ́ ọmọ jẹ́ kó gba àtúnṣe àyànmọ́ ọmọ mi jẹ́ kó gba àtúnṣe Olúwa jẹ́ kí àyànmọ́ mi kó gba àtúnṣe Olúwa jẹ́ kó gba àtúnṣe Olúwa jẹ́ kó gba àtúnṣe Olúwa jẹ́ kó gba àtúnṣe Jésù Olúwa wa ẹ jẹ́ ká tún sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí Olúwa ti bẹ̀rẹ̀ pàdé ìgbà Olúwa àyànmọ́ mi gbọ́dọ̀ gba àtúnṣe Olúwa àyànmọ́ mi gbọ́dọ̀ gba àtúnṣe àyànmọ́ ọkọ mi gbọ́dọ̀ gba àtúnṣe àyànmọ́ àwọn ọmọ mi gbọ́dọ̀ gba àtúnṣe àyànmọ́ olùkọ́ Olúwa jẹ́ kó gba àtúnṣe àdúrà ní orúkọ Jésù ẹ̀mí máa o Olúwa àyànmọ́ mi jẹ́ kó gba àtúnṣe ọmọ alágbára àyànmọ́ mi jẹ́ kó gba àtúnṣe àyànmọ́ mi jẹ́ kó gba àtúnṣe àyànmọ́ mi jẹ́ kó gba àtúnṣe Olúwa jẹ́ kó gba àtúnṣe bẹ̀rẹ̀ bá Olúwa bá wa parí ẹ̀ láyà tàlàfíà ká má ti fẹ́ ní kankan ṣàwátì iṣẹ́ ìyanu ńlá èyí tó máa gbó kìkẹ́ lọ́rọ̀ rẹ̀ kó ṣe nínú ayé wa àdúrà yóò kọ Jésù ẹ̀mí mímọ́ o Ọlọ́run alágbára á ti bẹ̀rẹ̀ àpàdé yìí láyà tàlàfíà Olúwa jẹ́ ká parí ẹ̀ pẹ̀lú àpàdé Olúwa ẹ̀mí wọ́n jẹ́ ká parí ẹ̀ pẹ̀lú sọ́ má jẹ́ ká fẹ́rẹ́ bẹ́ẹ̀ ní ṣàwátì Olúwa yàwá lẹ́nu Olúwa fún wa fún agbára ẹ̀mọ́ fún wa fún agbára ẹ̀mọ́ fún wa fún agbára Olúwa yàwá lẹ́nu ẹ̀mọ́ yàwá lẹ́nu Olúwa 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 yàwá lẹ́nu Jésù Olúwa wa ẹ ká sọ fún Ọlọ́run á ti bẹ̀rẹ̀ báyìí Olúwa tèmi ni kò kọ́kọ́ ṣe tèmi ni kò kọ́kọ́ ṣe nínú ìpàdé yìí Olúwa jẹ́ kí ní tẹsíwọ́nì nínú ìpàdé àdúrà ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ òwúrọ̀ alágbára á ti bẹ̀rẹ̀ ní wákàtí ọ̀dọ̀ Olúwa tèmi ni kò kọ́kọ́ ṣe Olúwa tèmi ni kò kọ́kọ́ ṣe Olúwa tèmi ni kò kọ́kọ́ ṣe Olúwa tèmi àti tèmi kò kọ́kọ́ ṣe Olúwa ẹ̀mọ́ ṣe tèmi Olúwa ṣe tèmi Olúwa ṣe tèmi ẹ̀mọ́ ṣe tèmi ẹ̀mọ́ ṣe tèmi Olúwa ṣe tèmi ẹ̀mọ́ ṣe tèmi ẹ̀mọ́ ṣe tèmi ẹ̀mọ́ ṣe tèmi Jésù Olúwa wa àníṣàwọ̀ ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run Olúwa lọ polongo iṣẹ́ ìránṣẹ́ yìí àfẹ́jẹ́ kí bíbà kó ṣe kí ni kó gba èrò tó bá ti wá gba èrò Olúwa àfẹ́jẹ́ kí bíbà kó ṣe kí ni kó gba èrò gbogbo bí èèyàn kọ́kọ́ ṣe máa wá sí ìlú Olúwa jẹ́ kó rí tiwọn ṣe Olúwa jẹ́ kí gbogbo ẹ̀dá tó máa darapọ̀ wọn jẹ́ káyọ̀ wọn kó gba àtúnṣe àdúrà ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ Olúwa ẹ̀mí mímọ́ Olúwa àfẹ́jẹ́ kí bíbà kó gba èrò gbogbo ọkọ̀ tó bá fẹ̀rẹ̀ máa wá ṣe wọ́n lọ jẹ́ káyọ̀ wọn kó wá sí ìtúnṣe Olúwa jẹ́ káyọ̀ wọn jẹ́ kó gba ìtúnṣe àmọ́ wọn jẹ́ kó gba ìtúnṣe àyànmọ́ wọn jẹ́ kó gba ìtúnṣe ní orúkọ Jésù àyànmọ́ gbọ́dọ̀ gba àtúnṣe àmọ́ gbọ́dọ̀ gba àtúnṣe àyànmọ́ wọn jẹ́ kó gba àtúnṣe Olúwa àyànmọ́ wọn jẹ́ kó gba àtúnṣe Olúwa àyànmọ́ wọn jẹ́ kó gba àtúnṣe àgbẹ̀jẹ́ kí nígbà kó gba èrò ọ̀pọ̀lọpọ̀ èrè mímú ya mú wọn wà ẹ̀mọ́ mú wọn wà iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ ẹ̀mọ́ iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ ẹ̀mọ́ ilé ìyanu tó ṣẹlẹ̀ ẹ̀mọ́ iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ Jésù Olúwa wa ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run gbogbo àwọn ikọ̀ àti ìríjú tó lọ́ọ́ máa lò kọ́lọ́ kó kún wọn fún agbára kọ́lọ́ kó lò wá fún ògo rẹ̀ àdúrà ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ ọ̀wọ́n alágbára ní àgbàdo gbogbo àwọn ikọ̀ àti ìríjú tẹ́yẹ náà àfẹ́ lò Olúwa kún wọn fún agbára ẹ̀mí mọ́ kún wọn fún agbára ayérayé kún wọn fún agbára Ọlọ́run yàgòdà kún wọn fún agbára ọba àkọ́dà kún wọn fún agbára ẹ̀mọ́ kún wọn fún agbára ẹ̀mọ́ kún wọn fún agbára Olúwa kún wọn fún agbára ní orúkọ Jésù Olúwa kún wọn fún agbára ẹ̀mọ́ kún wọn fún agbára ẹ̀mọ́ kún wọn fún agbára Olúwa
kún wọn fún agbára ẹ̀mọ́ kún wọn fún agbára ayérayé kún wọn fún agbára gbogbo àwọn pàtì ìjú ìfẹ́ ẹ̀lọ́dà fẹ́ lò nínú pàdé yìí olúwa kún wọn fún agbára ẹ̀mọ́ kún wọn fún agbára olúwa kún wọn fún agbára ẹ̀mọ́ kún wọn fún agbára olúwa kún wọn fún agbára ẹ̀mọ́ kún wọn fún agbára ní orúkọ Jésù ó yá kún wọn fún agbára ẹ̀mọ́ kún wọn fún agbára ẹ̀mọ́ kún wọn fún agbára Jésù olúwa wa ọlọ́dà kún fún àwọn ọkọ̀ tó pọ̀ wá lójú ọ̀nà kọ́nà bó ṣe kí ni kó pa wọ́n mọ́dé bíbá yìí kọ́nà bá jọ kọ́nà wà láti dàbí lójú ọ̀nà àdúrà ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ lọ́wọ́ láti gbogbo ọkùnrin tó pọ̀ lójú ọ̀nà léyìn lọ́wọ́ ẹ̀mí mọ́ lọ olúwa pa wọ́n mọ́ ẹ̀mí mọ́ sọ́wọ́dé láwọ̀ tàlàfíà olúwa sọ́wọ́dé gbogbo wà láti dàbí lójú ọ̀nà wọn ẹ̀mí mọ́ kó tẹ́rì rẹ̀ bá gbogbo wà láti dàbí lójú ọ̀nà ẹ̀mí mọ́ kó parẹ́ sọ̀rọ̀ aláṣẹ níbi lójú wọn ọlọ́run yánu ká má ṣe níbi lórí ayé wọn ká má ṣe níbi lójú ọ̀nà wọn ẹ̀mí mọ́ lájẹ́ lágbára yìí ó lájẹ́ lágbára yìí ẹ̀mí mọ́ jẹ́ lágbára yìí ayé wọn Jésù olúwa wa ẹ jẹ́ ká sọ fún ọlọ́run lò wí fún ògo yín olúwa lò wí fún ògo yín ọlọ́run lò èmi àti ìdílé mi fún ògo yín àdúrà ní orúkọ Jésù ẹ̀mí mọ́ o. Ẹ̀mí mọ́ lò mí fún ògo yín olúwa lò mí fún ògo yín ayérayé lò mí fún ògo yín ẹ̀mọ́ lò mí fún ògo yín olúwa lò mí fún ògo yín olúwa lò mí fún ògo yín olúwa lò mí fún ògo yín ẹ̀mọ́ lò mí fún ògo yín olúwa lò mí fún ògo yín ẹ̀mọ́ lò mí fún ògo rẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa. Ẹ jẹ́ ká máa fọwọ́ wa méjèèjì gbọ́ sọ́ba àwọn ọba olúwa àwọn olúwa tó dá wa sí láti jẹjọ títí àkókò tó pa wá mọ́ tìlétìlé tẹ̀ nítara tí kò jẹ́ ká dẹ́ni àwáṣí ó tún kà wá yẹ nínú ìpàdé tòní nínú ìsọjí tí a bẹ̀rẹ̀ lónìí ìsọjí ọjọ́ méje túnṣe méje tí àkòrí rẹ̀ jẹ́ àyànmọ́ mi gbọ́dọ̀ gba àtúnṣe ẹ jẹ́ ká máa juwọ́ sọ́ba àwọn ọba nítorí pé àyànmọ́ wa yóò gba àtúnṣe nínú ìsìn àròyìn tí wàá ṣe àníwá lásán àníwá lọ́wọ́ òfo àyànmọ́ wa yóò gbọ́dọ̀ gba àtúnṣe iṣẹ́ wa yóò gbọ́dọ̀ gba àtúnṣe ìdílé wa yóò gbọ́dọ̀ gba àtúnṣe ẹ jẹ́ ká máa yan ọba àwọn ọba olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi kò sẹ́ni náà lè fi kàkàwé rẹ̀ o ẹ tóbi kò sẹ́ni náà lè fi ṣàfiwé rẹ̀ o ẹ tóbi olúwa olúwa ẹ tóbi olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o ẹ tóbi kò sẹ́ni tá lè fi ṣàfiwé rẹ̀ o
mo dé ní òwúrọ̀ yìí olúwa wá tún ayé mi ṣe àdúrà jésù ẹ̀mí mímọ́ o bàbá mi àtọlọ́run mi ọlọ́run àjíǹde àti ìpè mo dé lówùrọ̀ yìí olúwa wá tún ayé mi ṣe 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 ẹ̀mí mímọ́ wá tún ayé àwọn ọmọ mi ṣe wá tún ayé ọkọ mi ṣe olúwa wá tún ayé mi ṣe olúwa wá tún ìdílé mi ṣe olúwa wá tún ayé àwọn ọmọ mi ṣe olúwa mo ti dé lówùrọ̀ yìí mo ní kó wá tún ayé mi ṣe kó wá tún ayé àwọn ọmọ mi ṣe wá tún ilé mi ṣe olúwa mo dé lówùrọ̀ yìí èyí ni Tuesday àkọ́kọ́ nínú 7 Tuesday olúwa wá tún ayé mi ṣe 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 jésù kristi olúwa wá ẹ jẹ́ ká sọ fún ọlọ́run àkórí àdúrà yìí ni olúwa wá tún ayé mi ṣe àyànmọ́ mi gbọ́dọ̀ gba àtúnṣe my destiny must change ẹ jẹ́ ká sọ fún ọlọ́run olúwa yìí tí mo sì ní tó olúwa wá tún àyànmọ́ mi ṣe wá tún àyànmọ́ mi ṣe gbogbo kẹ́jẹ̀ gbogbo àyànmọ́ mi tó ń ṣe ìsàn lọ́wọ́lọ́wọ́ olúwa wá fi pọ́sì ṣe ìyóyá wá tún ṣe àdúrà. ẹ̀mí náà o bàbá mi àtọlọ́run mi olúwa wá tún àyànmọ́ mi ṣe 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 olúwa wá tún àyànmọ́ mi ṣe wá tún àyànmọ́ àwọn ọmọ mi ṣe nínú 7 Tuesday yìí olúwa wá tún àyànmọ́ mi ṣe wá tún àyànmọ́ àwọn ọmọ mi ṣe olúwa wá tún àyànmọ́ ọkọ mi ṣe wá tún àyànmọ́ mi ṣe olúwa wá tún àyànmọ́ mi ṣe wá tún àyànmọ́ mi ṣe olúwa wá tún àyànmọ́ mi ṣe wá tún àyànmọ́ mi ṣe wá tún àyànmọ́ àwọn ọmọ mi ṣe ní orúkọ jésù kristi olúwa wá. tá a bá sọ̀rọ̀ nípa àyànmọ́ jẹ́ kádàrá wa ọ̀pọ̀lọpọ̀ kádàrá rere òun ló gbé wá sáyé ṣùgbọ́n tó bá jẹ́ ayé wọn mú wọn tún ṣe wọ́n lè yí kádàrá olówó ẹ̀kọ́ yìí sí tálíkà wọ́n lè yí kádàrá ẹ̀ láàárọ̀ kó máa lọ dáadáa kó dọ̀sán kó máa lọ dáadáa kó dojú ayọ́kọ́ bá gbogbo kádàrá yìí jẹ́ ẹ jẹ́ ká sọ fún ọlọ́run olúwa kádàrá mi ò gbọ́dọ̀ gba àtúnṣe kádàrá mi ò gbọ́dọ̀ gba àtúnṣe gbogbo kádàrá tí mò ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò tẹ́ mi lọ́rùn olúwa wá gba àtúnṣe fún kádàrá mi lóòrọ̀ yá àdúrà ẹ̀mí mímọ́ o bàbá mi àtọlọ́run mi olúwa wá tún kádàrá mi ṣe olúwa wá tún kádàrá mi ṣe olúwa wá tún kádàrá mi ṣe bàbá mi àtọlọ́run mi ẹ̀mí mímọ́ o olúwa wá tún kádàrá mi ṣe wá tún kádàrá àwọn ọmọ mi ṣe wá tún kádàrá ọkọ mi ṣe olúwa wá tún kádàrá mi ṣe ọlọ́run orí òkè yóò wá tún kádàrá mi ṣe 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 olúwa wá tún kádàrá mi ṣe àyànmọ́ tí mò ń lò èyí tí ò tẹ́ mi lọ́rùn olúwa bá mi kọ́ sí ìwé yìí olúwa bá mi tún ṣe 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 jésù kristi olúwa wá ẹ jẹ́ ká sọ fún ọlọ́run ta ló fẹ́ sọ kádàrá mi di dahoro olúwa bá mi ṣí lọ́wọ́ ṣáàdúrà ọ̀jẹ̀ ẹ̀mí mímọ́ o bàbá mi àtọlọ́run mi ta ló fẹ́ sọ kádàrá mi di dahoro olúwa bá mi ṣí lọ́wọ́ ṣẹ́ 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 ta ló fẹ́ sọ kádàrá àwọn ọmọ mi dahoro olúwa bá mi ṣí lọ́wọ́ ṣẹ́ 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 jésù kristi olúwa wá. ó dàbí pé àdúrà yìí ò yé wa torí sí àdúrà yẹn bá yé wa ni a máa fara ya nínú àdúrà yìí kádàrá jẹ́ nǹkan tó jẹ́ pé téèyàn bá rí kádàrá ẹ̀ lò gan a máa wo rẹ̀ inú a máa dùn ní ìṣẹ́jú
bọ̀tẹ́ni tó bá rí kádàrá ẹ̀ lò ó wà nínú òkùnkùn ayé ni. ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti sọ kádàrá ó sọ di ìdàwòrò. ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run tá la bí nínú obìnrin èyí tá a bí nínú ọkùnrin tó lé ní Ọlánìkẹ́ òun fẹ́ sọ lẹ́ẹ̀mí dàwòrò òun fẹ́ sọ kádàrá àwọn ọmọ mi dàwòrò olú ẹ bá mi ṣí lọ́wọ́ ṣé àdúrà lórúkọ Jésù ẹ̀mí mọ́ o bàbá mi àti Ọlọ́run mi o ẹ̀mí Ọlánìkẹ́ ta ló lóun fẹ́ sọ ayé mi dàwòrò ta ló lóun fẹ́ sọ ayé àwọn ọmọ mi
tọ́jú wọ bí tọ́jú bọ̀ mú asọ̀kadà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ níbi ìrìnkúrìn asọ̀kadà rẹ̀ ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run níbo ni mo rìn dé tí mo ti ṣàyànmọ́ mi nù níbo ni mo rìn dé tí mo ti fàyànmọ́ mi tọrọ ṣé ní oníṣègùn ìkà ni ṣé ní aláìfá ìkà ni ṣé ní pásítọ̀ ìkà ni olú ẹ dáyànmọ́ mi padà fún mi láàárọ̀ ìyá àdúrà. mímọ́ o bàbá mi àti Ọlọ́run mi Ọlọ́run àjíǹde àti ìpè bàbá mi àti Ọlọ́run mi o níbo ni mo rìn dé èyí tí mo sọ kádàrá mi nù Olúwa Olúwa bàbá mi àti Ọlọ́run mi o Olúwa gbàyànmọ́ mi padà fún mi gba kádàrá 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 mi padà fún mi ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ó yẹ gba kádàrá mi padà fún mi gba kádàrá mi padà fún mi gba kádàrá mi padà fún mi Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run Olúwa mo jẹ́wọ́ ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ èyí tó gba kádàrá lọ lọ́wọ́ mi Olúwa bá mi fi àánú rẹ̀ dá padà àdúrà. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ èyí tó gba kádàrá lọ lọ́wọ́ mi Olúwa bá mi fi àánú dá padà 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 àánú ẹlẹ́ṣẹ̀ ṣẹ̀ Olúwa bá mi fi àánú dá padà Olúwa bá mi fi àánú dá padà Olúwa bá mi fi àánú dá padà Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ ká lọ wo inúwe Kíróníkà orí 4 káwá wo ẹsẹ̀ 9 yẹn ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Ọlọ́run sọ fún wa nínú ẹsẹ̀ 9 yẹn. Jábésì sì ṣọlọ́lá ju àwọn arákùnrin rẹ̀ lọ ìyá rẹ̀ sì ń porúkọ rẹ̀ ní Jábésì wípé nítorí pé mo bí pẹ̀lú mi ẹṣẹ́ mà ẹ gbọ́ nǹkan tí màmá yẹn sọ wọ́n ní Jábésì orúkọ burúkú ni orúkọ burúkú tó burú jáì ni wọ́n ní Jábésì sì jẹ́ ọlọ́lá ju àwọn arákùnrin rẹ̀ lọ wọ́n ní Jábésì jẹ́ ọlọ́lá ju àwọn arákùnrin rẹ̀ lọ ìyá rẹ̀ sì ń pè ní orúkọ rẹ̀ ní Jábésì wípé nítorí mo bí pẹ̀lú ìbànújẹ́ ṣẹgbọ́n nǹkan tí Ọlọ́run sọ níbẹ̀ yẹn ìyá yẹn ń pe ọmọ yẹn nítorí pé ó bí pẹ̀lú ìbànújẹ́ tí kò sí ìdùnnú kankan kò sí ayọ̀ kankan fún un tó fi bí ọmọ ẹ̀ ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run inú ìbànújẹ́ wo ni ìyá mi wà tí ìyá mi fi bí mi ṣé dàríra aṣọ wọ̀ ni ìbànújẹ́ ni ẹni tí ò bá rí aṣọ wọ̀ ẹni tí ò bá lówó náà ìbànújẹ́ ni ẹni tí ò bá ṣe lọ́dẹ́gbẹ̀ ṣe ìbànújẹ́ ni ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run nínú ìbànújẹ́ wo ni ìyá mi wà tí ìyá mi fi bí mi tí ìyá mi fi forúkọ burúkú pè mí Olúwa bá mi ṣe ìjọ orúkọ mi sórúkọ ayọ̀ àdúrà ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ nínú ìbànújẹ́ wo ni ìyá mi wà èyí tó fi bí mi tó fi sọ mí lórúkọ ìbànújẹ́ Olúwa bá mi pààrọ̀ orúkọ mi sórúkọ rere bá mi pààrọ̀ orúkọ mi Olúwa bá mi ṣe ìjọ orúkọ mi bá mi ṣe ìjẹ sí rere bàbá mi àti Ọlọ́run mi o Olúwa bá mi ṣe ìjọ orúkọ mi Olúwa bá mi ṣe ìjì rẹ̀ sí rere Olúwa bá mi ṣe ìjì rẹ̀ sí rere Olúwa bá mi ṣe ìjì rẹ̀ sí rere ní Olúwa o Olúwa bá mi ṣe ìjì rẹ̀ sí rere Olúwa bá mi ṣe ìjì rẹ̀ sí rere Jésù Kristi Olúwa wa ẹ mọ̀ màmá kéèyàn tó lè sọ ọmọ rẹ̀ ní ìbànújẹ́ ṣé orúkọ ni ìbànújẹ́ ni ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run Olúwa jẹ́ ìjọ orúkọ mi ò fẹ́ jẹ́ orúkọ burúkú mọ́ mi ì fẹ́ jẹ́ orúkọ ìbànújẹ́ mọ́ àwọn ọmọ mi ò fẹ́ jẹ́ orúkọ burúkú mọ́ ó yẹ orúkọ tuntun pé àwọn ọmọ mi àdúrà ẹ̀mí mímọ́ o bàbá mi àti Ọlọ́run ní orúkọ Jésù Ọlọ́run o mi ò fẹ́ jẹ́ orúkọ burúkú mọ́ o Ọlọ́run mi o Olú ẹ forúkọ tuntun pè mí orúkọ ẹ forúkọ tuntun pè mí orúkọ ẹ forúkọ tuntun pè mí Olú ẹ forúkọ tuntun pè mí Olúwa 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 forúkọ tuntun pè mí Jésù
ìpèpè Ọlọ́run Ísírẹ́lì wípé wípé ìwọ ìbàjẹ́ bùkún mi ní tòótọ́. ìwọ ìbàjẹ́ bùkún mi ní tòótọ́. Kó o sì sọ agbègbè mi di ńlá. Kó o sì sọ àgbègbè mi di ńlá. Kí ọwọ́ rẹ kí ó sì wà pẹ̀lú mi. Kí ọwọ́ rẹ kí ó sì wà pẹ̀lú mi. Kí ìwọ kí o má sì jẹ́ kí èmi rí ibi. Kí ìwọ má sì jẹ́ kí èmi rí ibi mọ́. Kí èmi má sì rí ìbínú jẹ́. Kí èmi má sì rí ìbínú jẹ́. Ọlọ́run sì mú ohun tí ó tọrọ ṣẹ. Ọlọ́run sì mú ohun tó tọrọ ṣẹ. Màmá ìwọ náà sọ̀rọ̀ láàárọ̀ yìí. Jẹ́bẹ́ẹ̀lì ó fi ẹnu ẹ̀ tọrọ. Ó fi tọrọ ìbùkún. Ó fi tọrọ oríṣiríṣi. Ọlọ́run tẹ̀ mú lọ sí. Ó tẹ̀ mú lọ sí ìmúṣẹ. Màmá ìwọ náà sọ fún Ọlọ́run. Kí ni mo ṣòkùnkùn nínú ayé? Kí ni mo ṣàgbọ̀kùn nínú ayé? Kí ni mò ń wá tọ́wọ́ mi ò tó? Olúwa gbogbo rere tí mò ń náwó sí. Tọ́wọ́ mi ò tó láti ọjọ́ tó ti pẹ́. Wọ́n fi 7 Tuesday lọ́dọ̀ wá fi yà mí lẹ́nu àdúrà. Lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o, bàbá mi àtọlọ́run mi o. Gbogbo nǹkan tí mò ń náwó sí tọ́wọ́ mi ò tó lọ́jọ́ tó ti pẹ́. Olúwa fi 7 Tuesday lọ́dọ̀ wá fi yà mí lẹ́nu. Olúwa wá fi yà mí lẹ́nu. Olúwa wá fi yà mí lẹ́nu. 7 Tuesday wá fi yà mí lẹ́nu. 7 Tuesday wá fi yà mí lẹ́nu. 7 Tuesday wá fi yà mí lẹ́nu. Ó wá fi yà mí lẹ́nu. 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 Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Olúwa ẹ máa pàṣẹ pé Olúwa ẹ̀mí lágbájá ọmọ lágbájá. Mo pa láṣẹ nínú 7 Tuesday. Gbogbo bí tí mo rò bí mi ò lè dé Olúwa mú mi débẹ̀. Àdúrà lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o. 7 Tuesday yìí. Gbogbo bí tí mo rò bí mi ò lè dé. Olúwa mú mi débẹ̀. Gbogbo bí tí mo rò bí mi ò lè dé nínú ọdún yìí. Olúwa mú mi débẹ̀. 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 Gbogbo bí tí mo rò bí mi ò lè dé. Olúwa mú mi débẹ̀. 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 Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká ti sọ fún Ọlọ́run. Nǹkan tápá mi ò kà. Kó tó di 7 Tuesday, kó tó wá sí ìparí, Olúwa fọwọ́ agbára ṣe fún mi. Nǹkan tí agbára mi ò kà. Olúwa fọwọ́ agbára ṣe fún mi kí 7 Tuesday tó pẹ́. Nítorí pé mi fẹ́ gbé ìgbà ọpẹ́. Ìgbà ọpẹ́ tí èèyàn gbogbo ògbélé nínú ìpéjọpọ̀ yìí. Èmi fẹ́ gbé màmá sọ fún Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ rẹ pé Olúwa ohun tágbára mi ò kà. Olúwa mo fẹ́ ṣe kí 7 Tuesday kó tó parí àdúrà. Ẹ̀mí mímọ́ o. Nǹkan tí agbára mi ò kà. Kí 7 Tuesday kó tó parí. Olúwa mo fẹ́ ṣe. 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 Bàbá mi ẹ̀ṣọ́ lọ́rùn mi o. Olúwa mo fẹ́ ṣe. Ohun tí agbára mi ò kà. Kí 7 Tuesday kó tó débi kankan. Olúwa mo fẹ́ ṣe. 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 Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Gbogbo ìjì tó ń gbà nǹkan jẹ́. Gbogbo ìjì tó ń sọ ní ẹni dáwọ́rọ́. Olúwa bá mi tìdákẹ́jẹ́jẹ́ kì í mọ́ àdúrà. Ẹ̀mí mímọ́ o. Gbogbo ìjì tó ń gbà nǹkan jẹ́. Gbogbo ìjì tó ń sọ ní dáwọ́rọ́. Ìdákẹ́jẹ́jẹ́ olú ẹjẹ́ kó dé bà. Ìdákẹ́jẹ́jẹ́ ẹjẹ́ kó dé bà. Gbogbo ìjì tó jẹ́ kí èèyàn ṣe rere. Gbogbo ìjì tó jẹ́ kí èèyàn lọ àdúrà. Olúwa ìdákẹ́jẹ́jẹ́ kó dé bà. Ìdákẹ́jẹ́jẹ́ kó dé bà. Ìdákẹ́jẹ́jẹ́ kó dé bà. Ìdákẹ́jẹ́jẹ́ kó dé bà. Olúwa ìdákẹ́jẹ́jẹ́ kó dé bà. Olúwa ìdákẹ́jẹ́jẹ́ kó dé bà. Ìdákẹ́jẹ́jẹ́ kó dé bà. Ìdákẹ́jẹ́jẹ́ kó dé bà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká sọ sínú ayé àwọn wa. Látòrí àkọ́bí wa débi tó dédé. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Olúwa ayé gbogbo àwọn tó tara mi jáde. Ayé àwọn ọmọ mi ò gbọdọ̀ bàjẹ́. Ayé àwọn ọmọ mi ò gbọdọ̀ bàjẹ́. Ayé àwọn ọmọ mi ò gbọdọ̀ burú. Wọ́n ò gbọdọ̀ burúkọ burúkú ẹgbẹ́ gbogbo àwọn ọmọ mi àdúrà. Ẹ̀mí mímọ́ o. Bàbá mi àti Ọlọ́run mi.
ṣọ́ọ̀bù bíi mẹ́rin wẹ́rẹ́ ìkan lọ wẹ́rẹ́ ìkejì lọ wẹ́rẹ́ ìkẹta lọ wẹ́rẹ́ ìkẹrin lọ ṣọ́ọ̀ṣì já sí òwò ayérayé ọ̀pọ̀lọpọ̀ ọmọ márùn-ún ló bí o ìkọ́ lọ ọlọ́run ló ṣe ìkọ́ lọ ọlọ́run ni títí tí tọmọ márùn-ún yẹn máa fi kú ṣé wọ́n já sí òwò màmá mi ṣé ọ̀já náà mọ́ ẹ̀sìn òwò ẹ jẹ́ ká sọ fún ọlọ́run ayé ò gbọ́dọ̀ já mi sí òwò lójijì ayé ò gbọ́dọ̀ já mọ́ mi sí òwò lójijì ayé ò gbọ́dọ̀ já mọ́ mi sí òwò lójijì àdúrà. Olúwa iṣẹ́ tí èèyàn máa ń jẹ́ tí kì í ní Olúwa bá mi rán nígbà àdúrà. Èmi ò mọ̀ sí ẹ o, tọwọ́ bọnú àpò ìṣúra rẹ, kó wọ́n máa sọ fún Ọlọ́run, ọmọ tí wọ́n fi ń pè mí, ọmọ tí wọ́n fi ń pè mí, ọmọ tí wọ́n fi ń pè mí, òkò gbọ́dọ̀ kú o bàbá. Ọmọ tí wọ́n fi ń pè mí, ọmọ tí wọ́n fi ń pè mí, ọmọ tí wọ́n fi ń pè mí, kò gbọ́dọ̀ kú o bàbá. Gbogbo ọmọ tí wọ́n fi ń pè ní àtiwọ́ ikú ò ní pa wọ́n. Ọmọ mi ọmọ rẹ mo ní wọn ò ní jòkó. Ìjì ò ní gbá wa lọ́mọ lọ. Ayé àwọn ọmọ ológun èmo ní yóò gba àtúnṣe. Gbogbo èyí tẹ́ fi ọrẹ yẹn sílẹ̀ lórúkọ Jésù ikú ọmọ kò ní wọnú lórí o. Ọ̀fọ̀ ọmọ kò ní ṣẹ̀yìn. Ọmọ tí gbogbo ayé fi ń pè ikú ò ní pa wọ́n. Àbọ̀ Ọlọ́run yóò jàjú. Jésù Olúwa wa. Alààyè ké hallelujah. Lónìí ni Tuesday àkọ́kọ́ nínú 7 prophetic Tuesday. Ìránṣẹ́ Ọlọ́run méje pẹ̀lú àṣẹ ọ̀rọ̀ méje bí Olúwa sì ti ń bẹ ẹgbẹ́ o. Iṣẹ́ ìránṣẹ́ my destiny must change. Nínú ayé mi nínú ayé rẹ kò ní lọ lófo. Ẹ jẹ́ àjọ kọrin yìí kí n tó gbàdúrà fún wa. Dandan ni wàá gba àtúnṣe. Dandan ni wàá gba àtúnṣe o. Orí mi, ẹlẹ́dàá mi, orí kọ́ mo bá wọ̀ sọ̀rọ̀. Dandan ni kí o gba àtúnṣe. Gbogbo ènìyàn sọ̀rọ̀. Dandan ni wàá gba àtúnṣe.
àtúnṣe, gba àtúnṣe. My destiny must change. Àyànmọ́ mi gba àtúnṣe. Jésù Olúwa wa. Ṣé ní bá ṣe ń gbàdúrà ní ìfẹ́ gbàgbé àwọn ọmọ wa? Báyìí ṣe ohun tí wọ́n ṣe ń gba àtúnṣe. Ayé àwọn ọmọ ológun wa náà gbọ́dọ̀ gba àtúnṣe. Má wo ẹnìkan tí ò wá fún ara rẹ̀ gbàdúrà tiẹ̀. Somebody shout hallelujah. Ẹ pé Jésù lẹ́ẹ̀kan. Olúwa, gbogbo ọwọ́ ìbànújẹ́ ètò wà nínú ìṣẹ̀dá mi. Ó ti di dandan lónìí o. Olúwa ṣàtúnṣe rẹ̀ ẹ gbàdúrà. Ẹ̀mí mímọ́ bàbá mi. Gbogbo ọwọ́ ìbànújẹ́ ètò wà nínú ayé mi. Olúwa yẹ bẹ̀rẹ̀ àtúnṣe, bẹ̀rẹ̀ àtúnṣe, bẹ̀rẹ̀ àtúnṣe. Olúwa ṣàtúnṣe rẹ̀. Ọwọ́ ìbànújẹ́ ètò wà nínú ayé mi. Rúbí àgbàdá ṣe lóde àbà. Àrùbí já sí dáka ibà. Rúkà gbàgbàdà lédè. Ọwọ́ àtúnṣe rẹ̀. Ó yá ní aago yìí kọjá. Ìṣẹ̀dá mi o. Ó yá gba àtúnṣe. Ọwọ́ àtúnṣe. Ó yá kọ́ ní ìṣẹ̀dá mi. Wọ́n máa yí àwọn ọmọ mi. Párúkọ àwọn ọmọ olóògbé yẹn sí. Ìṣẹ̀dá àyè àwọn mi. Ó yẹ gba àtúnṣe. Ìṣẹ̀dá bí wọ́n bá tọ́lá fún àtọ́bí àwọn olùmọ̀ àgbà ìmọ̀lá. Ó yẹ máa gba àtúnṣe. Ìṣẹ̀dá bọ́lá dayọ̀ ó yá gba àtúnṣe. Ìṣẹ̀dá mi ìṣẹ̀dá pọ̀ mi máa gba àtúnṣe. Ẹ sọ̀rọ̀. Ìṣẹ̀dá mi gba àtúnṣe. Jésù Olúwa wa. Ẹ gbọ́ o. A pé oge tí ó tó mọ̀. A wò ó gẹ́gẹ́ bí aláìní àti òtòṣì ènìyàn. Ohun tí Dáfídì sọ nígbà tí ìránṣẹ́ yẹn fẹ́ ran àpótí ẹ̀rí lọ́wọ́ tó fọwọ́ kàn tí ó sàkú. Dáfídì nínú òní ní àpótí ẹ̀rí ìrọ̀sílẹ̀. Ẹjẹ́ kan fọ ọkùnrin kan tí òbí kan kan ládùúgbò yìí. Ẹjẹ́ àgbẹ̀ sílẹ̀ rẹ̀. Olúwa sì ṣùgbọ́n pé àpótí ẹ̀rí rẹ̀ ó fi ṣe àtúnṣe ayé oge tí ó dóhùn. Ẹ̀gbọ́n nínú ìṣàkọsílẹ̀ rẹ̀. Ó ní oge tí ó dóhùn. Ó ní kò sí ẹni tí ó ní ọ̀rọ̀ tó. Ẹ pé Jésù lẹ́kọ̀ọ́ nígbà tó yá Dáfídì padà lọ. Ó lọ fi ayọ̀ gbé àpótí ẹ̀rí kúrò lókè oge tí ó dóhùn nígbà tó ní kó sọ di ọlọ́rọ̀. Olúwa Ọlọ́run àtúnṣe. Ó yá láyé mi kọjá lóru yìí. Ó yá ṣe àtúnṣe láwọn ayé mi lórí sókè ẹ gbàdúrà. Ẹ̀mí mímọ́ o, Olúwa Ọlọ́run àtúnṣe. Ó yá dìde.
lẹ́ẹ̀kan. Ẹ pé orúkọ Jésù lẹ́ẹ̀kan. Ẹni bàbá mi o. Pẹ̀lú ọwọ́ agbára tó fi jẹ Ọlọ́run. Ó yá nínú 70 days. Ó yá láyé mi kọjá. Níbi gbogbo tí ìṣòro dúró sí bí ọmọ. Olúwa ní 70 days yí padà rẹ̀ mọ́ ojú àdúrà. Olúwa pẹ̀lú 70 days. Olúwa láyé mi kọjá bí alágbára. Olúwa ní ìlú ayé mi. Níbi gbogbo tí ogun pa sí ayé mi. Ó wà tàbí ayé. Olúwa láyé mi kọjá. Ní 70 days yìí. Olúwa láyé àwọn ọmọ mi kọjá. Olúwa ṣàtúnṣe ayé mi. Ọwọ́ Olúwa. Ó yẹ ṣàtúnṣe ayé mi. Láyé mi kọjá. Láyé àwọn ọmọ mi kọjá. Jésù Olúwa wa. Jésù agbára wa. Ẹ jẹ́ ká ran ẹnìkan lọ́wọ́ nínú àdúrà yìí. Jẹ́ ọwọ́ aládùúrà kan mú. Wà á pariwo ìwọ ọ̀rẹ́ mi tí mo dì mú yìí. Ọwọ́ àtúnṣe Olúwa. Ó yá mo la ayé rẹ kọjá gbàdúrà. Ẹ̀mí mímọ́ ìwọ ọ̀rẹ́ mi tí mo dì mú yìí. Ọwọ́ àtúnṣe Olúwa. Ó yá mo la ayé rẹ kọjá. Rúbì rẹ̀ pẹ̀sẹ̀ kọjá. Ìkáyìí bàdà pẹ̀sẹ̀ kọjá yìí. Rúbì ọ̀gá bá rúbì kàtì bàdà bàdà. Ìkáyìí bàdà bàdà sà. Ó yá wọ́n àtúnṣe Olúwa. Olúwa. Ó yá mo la ayé ìránṣẹ́ yìí kọjá. Gbogbo èyí tí ò ń gbọ́ wa lórí afẹ́fẹ́. Ó pa àṣẹ ọwọ́ àtúnṣe Olúwa. Ó yá mo la ayé rẹ kọjá. Kí ó di ọdún bí ìgbèméje yìí ó tó pé ayé rẹ àti wá àti ìṣẹ̀dá wa. Ó yá mo gba àtúnṣe. Jésù Olúwa wa. Ẹ jẹ́ akọrin bí mo ṣe ń kọ nìyẹn o. Rìn láàrin wa Olúwa, rìn láàrin wa. Rìn láàrin wa Olúwa, rìn láàrin wa. Ìbínú Ọlọ́run ni kò fi kọ́ o. Wàá máa sọ fún Ọlọ́run. Pẹ̀lú ọwọ́ agbára tó fi ń jẹ́ Jèhófà. Wàá kọrin ẹ pẹ̀lú ìbínú mímọ́. Wà ní àkàbà ìgbéga jọ̀wọ́ sọ̀kalẹ̀ o. Ẹ̀mí mímọ́ gbé mi sókè yìí o, mo fẹ́ ṣe rere. Àkàbà ìgbéga jọ̀wọ́ sọ̀kalẹ̀ o. Ẹ̀mí mímọ́ gbé mi sókè yìí o, mo fẹ́ ṣe rere. Àkàbà ìgbéga jọ̀wọ́ sọ̀kalẹ̀ o. Ẹ̀mí mímọ́ gbé mi sókè yìí o, mo fẹ́ ṣe rere. Àkàbà ìgbéga jọ̀wọ́ sọ̀kalẹ̀ o. Ẹ̀mí mímọ́ gbé
kọjá rẹ̀. Ìgbà tó ń bọ́ni lórí afẹ́fẹ́ gbogbo tó bá wà. Mo fẹ́ wọ́n yóò jẹ́ ìgbà ni mo fẹ́ wọ́n máa gbàdúrà. Kí ló ń àpẹjá tó dáyé rẹ̀ dúró sójú kan? Kí ló ń kó tó ń bí ayé rẹ̀ wò tó ní mo lè fẹ́ gbé gbà? Ẹgbẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó gbàdúrà rẹ̀ kọ́ ó ní tápà mi ò ká mo fẹ́ ṣe. Kí ló tápà rẹ̀ ò ká tó fẹ́ dáwọ́lé? Ó ti rí wa tó nínú ìjọ ìpápá wa ò ká nǹkan wá sì fẹ́ dáwọ́lé. Ó yẹ sọ fún Ọlọ́run, Olúwa dídé pẹ̀lú ọwọ́ agbára bí ẹbí tí ìdè méje ṣe àtúnṣe ní ayé mi. Tí ìdí àkọ́kọ́ yìí, Olúwa jẹ́ kí n rí ọ. Kí ló ń bọ̀ ní àpẹjà? What is that problem? There must be changes on it. Ó yẹ pray and decree. Start to tell the most high God. Ohun tí mo ń bọ̀ kọjá. Tó jẹ́ bí òkè nínú ayé mi. Ó gbà sọ́ọ́dì pẹ̀lẹ́ náà. Ayé wa ló yẹ kí mi ṣe. Ọ̀rọ̀ àti ṣe lọ́wọ́. Ó yẹ kí wọ́n wá dé mi. Ó lọ ṣàtúnṣe ayé mi. Bàbá àti tí mi ṣe. Mo sọ ní orúkọ Olúwa ní orí òkè àṣẹ. Ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ wà nínú ìpéjọpọ̀ yìí. Èyí tẹ́ ń gbọ́ wa lórí afẹ́fẹ́. Àtẹ̀jẹ́ darapọ̀ wọn nínú ìjọ yìí. Ẹ gbọ́ ọ̀rọ̀ bí Olúwa ti ń bẹ̀ tí èmi rẹ̀ ń wà láàyè. Níbi tí àyẹ̀wò rẹ̀ dúró sí. Fún retí ìgbéga. Ní kíákíá ó yá gba ìgbéga. Ọwọ́ àtúnṣe Ọlọ́run ó yá kó la ìṣẹ̀dá rẹ̀. Ẹgbẹ́ ìlú ènìyàn yìí àyẹ̀wò mi àti wọ́n yá kó gba àtúnṣe. Orí Ọlọ́run ìpè ó yá kó tún wá ṣe. Ọlọ́run tó rán wa níṣẹ́ ó yá kó ṣàtúnṣe ayé. Ẹgbẹ́ ènìyàn Ọlọ́run ibi òbí dé báyìí. Ọ̀sán orúkọ Olúwa gbẹ́lẹ̀ òní ló tó jẹ́ ìlú. Ìjì òwà ní ìjà yìí. Ẹ̀ẹ́dì ló tó jẹ́ ìlú. Ẹkún kéré tóbi kò ní wọlé. Ọjọ́ tó dé ọmọ mọ̀ ń bẹ̀rù. Ìdábára yóò kà ní rere tẹ́gbẹ́ ṣe Ọlọ́run ìgbé má jẹ̀ wọ́n yà wọ́n mú ní iṣẹ́. Àwọn olùkọ́ Jésù wọ́n ní kó mú ní iṣẹ́. Àyẹ̀wò ọmọ rẹ̀ wọ́n gbà àtúnṣe. Kí oníṣọ́jú wa tó bẹ̀rẹ̀ program pẹ̀lú wa. Àwọn tó jẹ́ ìgbà àkọ́kọ́ tó máa wá lélẹ́yìn ẹ̀jẹ̀ ká bọ́ síwájú the first time out of this ministry. Ẹ̀yin tó jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ̀ fọ́kọ́ wá ẹ̀jẹ̀ ká bọ́ síwájú. Mo wí ní orúkọ Olúwa sáyé yín. Wípé bí ẹ ti darapọ̀ mọ́ ìpéjọpọ̀ yìí, àyànmọ́ yín yóò gbà àtúnṣe. Owó rere gbogbo tí ayé yín ti ń retí lọ́jọ́ tó ti pẹ́. Ètò ẹ̀kọ́ pé nígbà wo ni máa rí? Orí bẹ́ẹ̀ tẹ orí òkè wa Ọlọ́run ó ṣe fún mi. Ẹgbẹ́ wo lábẹ́ bó ti lè borí ayọ̀ yín kó di púpọ̀. Òwò yín kó kú jáde. Ní aṣálẹ̀ sí àgbẹ̀ yín pamọ́ sí Ọlọ́run gbé yín dàgbà. Ọmọ ìwà gbé yín ró. Ọmọ yín borí yín ró. Ẹ ó ní ayọ̀ tó pọ̀. Jésù Olúwa wa. Ẹgbẹ́ ká sọ fún ẹgbẹ́ ká ní wọn káàbọ̀ sáà fún wa. You are welcome in that. We must see all over you. That glory of God. You are welcome in that. You are welcome. You are welcome in that name of the Lord. You are welcome. You are welcome in that name.
ìnà ìlú tó ń poli ìsọjí wa ní gbogbo ọjọ́ Tuesday méje ní aago 8 àbọ̀ ní ìpàdé yìí yóò sì máa parí ní aago 10 àbọ̀. Ẹ jẹ́ ká tètè máa dé, mostly the workers. I want to see you around by 8 ká lè gbàdúrà ká tó máa bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ ṣe é ṣe lórúkọ Jésù Olúwa ní fi wá sílẹ̀. Ohun rere tí apá ìjọ yìí ò ká tí ìjọ yìí sì fẹ́ ṣe Ọlọ́run máa ń tẹ̀lé ó máa bá wa ṣe. That prayer so much. Ọlọ́run yóò bá wa ṣe. Ìwọ náà tó ń gbọ́ mi lórí afẹ́fẹ́ ohun rere tó ń wu ìṣẹ̀dá rẹ̀ èyí tó jẹ́ pé apá rẹ̀ ò ká owó oṣù rẹ̀ gan ò ká Ọlọ́run májẹ̀mú yóò gbé ìrànwọ́ jù ìjọ yóò sì ṣe é ṣe. Ògo ni fún orúkọ náà. Somebody shout hallelujah. Ìpàdé yìí tẹ̀síwájú. A máa ní ìránṣẹ́ Ọlọ́run ọkùnrin láàrin wa níjọ́ mẹ́jọ. Ẹ jẹ́ ká tètè dé ká wá gbádùn Jésù. Olúwa ní fi wá sílẹ̀. Ẹ̀yin ajíhìnrere gbogbo tẹ́ ṣiṣẹ́ apá ò ní kú yí o. Nínú ìpè yìí ẹ ó máa pọ̀ sí. Àná Ọlọ́run ní fi yín sílẹ̀. Mo fi àsìkò yìí pé ìránṣẹ́ Ọlọ́run àlàyé. Màmá wa tí Olúwa yóò lò fún wa lónìí. Àwọn ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run ajíhìnrere. Ṣé o lọ́la? God bless you. Praise the Lord. Ọmọ ìgbàlà lórí ìjókòó. Praise the Lord. A lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Praise the Lord. Sáré bá mi kọrin mẹ́ta yìí fún èèyàn mẹ́ta. Orin yẹn ìpele mẹ́ta fún èèyàn mẹ́ta. Ó ní níbí ni Ṣílò wà. Ibi iṣẹ́ ni Ṣílò wà. Àdúrà gbà níbí. Ibi iṣẹ́ ni Ṣílò wà. Ibi ni Ṣílò wà. Ibi iṣẹ́ ni Ṣílò wà. Àdúrà gbà níbí. Ibi iṣẹ́ ni Ṣílò wà. Ibi ni Ṣílò wà. Ibi iṣẹ́ ni Ṣílò wà. Àdúrà gbà níbí. Ibi iṣẹ́ ni Ṣílò wà. Ibi ni Ṣílò wà. Ibi iṣẹ́ ni Ṣílò wà. Àdúrà gbà níbí. Ibi iṣẹ́ ni Ṣílò wà. Ẹ sọ fún ẹnì kẹta pé mi yóò kájọ àdúrà lóòrọ̀ yìí. Lẹ́yìn ò bá gbàgbé lọ sọ fún ẹnì kejì pé mi yóò kájọ àdúrà. Lẹ́yìn kejì ò bá gbàgbé sọ fún ẹnì kẹta pé mi yóò kájọ àdúrà. Lórúkọ Jésù ni àti rí lórúkọ Jésù Olúwa fi àṣẹ sí i. Mo ní ẹnì kọ̀ọ̀kan a máa kájọ àdúrà lóòrọ̀ yìí. Ẹ jẹ́ ká jókòó. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú ìjọ yìí tẹ̀síwájú Ọlọ́run tó mú àmàwà tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ wọn. A yìn Ọlọ́run lógo kí Ọlọ́run kó gbọ́ ọpẹ́ wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo olùjọ́sìn ìjọ yìí. Mo gbàdúrà bí ẹ̀ ti jẹ́ kí ilé ìjọsìn ó ṣófo ilé àtọ̀nà kò ní ṣófo. Àti àwọn tó ń gbà lórí afẹ́fẹ́ lórúkọ Jésù ilé àtọ̀nà yóò ní ṣófo. Bí a ti ń gbà náà nìyẹn. Tuesday méje àyànmọ́ mi gbọ́dọ̀ change. Màmá o gbàdúrà ilé ọdún tó kọjá ìrírí àìmásàdúrà. Mo gbàdúrà àyànmọ́ mi gbọ́dọ̀ change ilé ọdún tó kọjá. Mo lè fi ṣe kí ni mo rí màsàdúrà. Mo kájà àdúrà. Mo gbàdúrà lórúkọ Jésù bí ẹ̀yin náà ti ń gbàdúrà náà ní ọdún yìí lórúkọ Jésù ẹ máa rí màsàdúrà. Mo ní àyànmọ́ yín gbọ́dọ̀ change. Àyànmọ́ yín máa change. Síde eré àyànmọ́ yín máa change. Àyànmọ́ ọkọ yín máa change. Síde eré mo ní ó máa change. Màmá aládùúrà ní àdúrà ń gbà fún òun. Ẹni tó bá gbàdúrà làdúrà ṣe kí ni ló ń gbàdúrà fún ọ̀dọ́. A gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Torí pé a wà nínú ayé tó ṣókùnkùn. Bíbélì sọ pé láti ìkọ́ṣẹ́ Ọlọ́run dá ayé àti ọ̀run. Ó ní ó sì wà júùjú. Ó sì ṣófo. Ṣùgbọ́n lórúkọ àṣẹ pé kí ìmọ́lẹ̀ kó wà. Ìmọ́lẹ̀ sì wà. Mo sọ pẹ̀lú àṣẹ àti ọ̀rọ̀. Bí a ti ń lọ ní Tuesday méje yìí, ìmọ́lẹ̀ Ọlọ́run tó máa mọ́ ìyàwó ìṣèjì lórúkọ Jésù yẹ kó tọ̀ sí ayé yìí. Lórí lórúkọ Jésù yẹ kó tọ̀ sí iṣẹ́ yìí. Lórúkọ Jésù kó tọ̀ sí iṣẹ́ ọkọ yìí. Àyànmọ́ mi gbọ́dọ̀ ṣe. Màmá bí ènìyàn bá wà ní ojú kan náà, àyànmọ́ ò tí ì ṣe ìdí òun. Bí ènìyàn bá jẹ́ aládùúrà tó bá wà ní ojú kan náà, àyànmọ́ ò tí ì ṣe bí ni kò tí ì ṣe. Bí ènìyàn bá jẹ́ ẹni tó ń le tí kò bá, àyànmọ́ ò tí ì ṣe. Ṣùgbọ́n torí pé ẹgbẹ́ ìpèyẹ lè fara mọ́, mo sọ pẹ̀lú àti àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run tó ń gbénú mi lórúkọ Jésù pé àyànmọ́ tí mo ló máa ṣe.
àyànmọ́ gbọ́dọ̀ change. Ohun tí Olúwa fún àwọn màmá wa sí wa ó mà dára o. A gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ ogun kò sí. A gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ ogun àìsàn. A gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ ogun àdájọ́ àdáfà. A gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ ogun ojú kan náà. Àyànmọ́ wa gbọ́dọ̀ change. Ẹ jẹ́ ká lọ wo ọ̀rọ̀ Ọlọ́run. Mark chapter 5. Àyànmọ́ mi gbọ́dọ̀ change. Mo fẹ́ ká lọ wo ẹnìkan níbẹ̀. Èyí tí àyànmọ́ ẹ̀ tó ṣe kí ni tó change. Tí mo dẹ̀ gbàgbọ́ pé bí a ti fara wọn ní èní bẹ̀rẹ̀ yìí, mo gbàdúrà lórúkọ Jésù, mo ní àyànmọ́ wa máa change. Mark chapter 5 verse 23 to 25. Mo fẹ́ ká wo ẹnìkan tí àyànmọ́ ẹ̀ change. Ó sì bẹ́ gidigidi. Ó sì bẹ́ gidigidi wípé ọmọbìnrin mi kékeré. Ọmọbìnrin mi kékeré. Ọmọbìnrin mi kékeré wà lórí ikú. Mo bẹ̀ ọ́ kí o má fi ọwọ́ rẹ lé kí a lè mú lára dá òun ó sì yè. Praise the Lord. Ọwọ́ agbára mú lára dá. Ọwọ́ agbára tó mú àyànmọ́ ẹni ṣèbí lórúkọ Jésù yẹ kó wọnú ayé yìí. Mo ní lórúkọ Jésù kó wọnú ayé yìí. Sálẹ̀ ni tó ń bẹ bí bàbá wọn bẹ Jésù. Màmá Tálẹ̀ mi àti iná fẹ́ bẹ̀ fún Tuesday méje yìí. A fẹ́ bi Ọlọ́run tẹ̀dọ̀ orí òkè yìí fún Tuesday méje. Wípé àyànmọ́ gbọ́dọ̀ change. Ẹnìyẹn ń bẹ Jésù kó yá wá. Tẹ̀lé mi. Ọmọbìnrin mi wà lórí ìgbésẹ̀ àìsàn. Wọ́n lọ fi ọwọ́ rẹ̀ kàn án. Mo gbàdúrà bí ẹ ti wà lórí inú ìpéjọpọ̀ yìí. Fún Tuesday méje yìí. Lórúkọ Jésù ọwọ́ agbára ìgbẹ́nìyàn yẹ kó wọnú ayé yín. Tẹ̀síwájú mà. Ó sì bá a lọ. Ọ̀pọ̀ ènìyàn sì tọ̀ lẹ́yìn. Ọ̀pọ̀ ènìyàn sì ń tọ̀ lẹ́yìn. Wọ́n sì sí ìhàlẹ́ àyè. Obìnrin kan tí ó ti ní ìṣù ẹ̀jẹ̀. Obìnrin kan tó ti ní ìsun ẹ̀jẹ̀. Ìṣù ẹ̀jẹ̀ ní ọdún 12. Praise the Lord. Ọdún mélòó? Bí a bá ń wògbà tí àyànmọ́ ẹlòmíì ti wà nínú àhámọ́, ó ti kọjá ọdún 12 mà. Nígbà tí wọ́n ti rí ẹlòmíràn sí ayé, ni àwọn tí a rí ògo nídìílé bàbá àti ìyá rẹ̀, wọ́n ti gbé àyànmọ́ ẹ̀, wọ́n ti ṣe kí ni wọ́n ti gbé sínú túbú. Ẹjọ́ ṣé ẹni tí àyànmọ́ ẹ̀ wà nínú túbú ṣé lè ṣe rere? Arábìnrin tó ti wà nínú òṣù ẹ̀jẹ̀ fọdún mélòó? Ọdún 12. Mo gbàdúrà, mo gba àyànmọ́ tí a ti gbé pamọ́ ní ọjọ́ pípẹ́. Mo gba àyànmọ́ tí a gbé pamọ́ ní ọdún 12 ni. Àbí tí a ti gbé pamọ́ láti bí 10 years sẹ́yìn. Mo gbàdúrà ọmọ Ọlọ́run, ó yẹ kó gbé àyànmọ́ yín jáde. Tẹ̀síwájú mà. Ẹni tí ojú rẹ̀ sì ti rí ohun púpọ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn. Praise the Lord. Ẹni tí ojú ẹ̀ ti ṣe kí ni? Ó ti rí ohun tó pọ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn. Màmá ṣé ojú yóò ti máa rí ohun tó pọ̀ lọ́dọ̀ babaláwo àti àwọn aláàfáà? Ṣé ojú yóò ti rí torí pé ẹ fẹ́ kí àyànmọ́ yín kó change? Ọ̀pọ̀ ẹlòmíràn ó ti sá lọ bí tó jẹ́ kó sá lọ torí pé ó fẹ́ kí àyànmọ́ òun change. Obìnrin yìí Bíbélì sọ pé ojú ẹ̀ ti rí ojú ohun tó pọ̀ ní ọ̀dọ̀ àwọn babaláwo torí pé ó fẹ́ kí àyànmọ́ òun kó change. Ó fẹ́ kí orísun ẹ̀jẹ̀ ó fẹ́ kọjá. Màmá torí kí lẹ ṣe wà lórí òkè yìí. Ọ̀dọ́ ọkùnrin lóbìnrin torí kí lẹ ṣe wà lórí òkè yìí. Ṣé nítorí kí àyànmọ́ ilé ṣe yìí? Mo gbàdúrà bí a ti ń wọ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arábìnrin rere ó yá kó ṣẹlẹ̀ sí. Mo ní kó ṣẹlẹ̀ sí. Ẹ sì síwájú mà. Tí ó sì ti ná ohun gbogbo tí ó ní tán. Tí ó sì ti ná ohun gbogbo tó ní tán. Tí kò sì sàn rárá. Tí kò sì sàn rárá. Ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó pọ̀ síwájú sí i. Praise the Lord. Tí bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹlòmíì wa pé ní ọdún tó kọjá èlò lẹ́nu sọ́dọ̀ àwọn tá à ń sọ yìí. Ó ní ó ti ná gbogbo ohun tó ní tán. Ó ní kàkà bẹ́ẹ̀ kí ló ṣe orísun ẹ̀jẹ̀ yẹn pọ̀ sí ni. Nítorí pé a ò fi ìgbàlà rẹ̀ sí ọ̀dọ̀ àwọn tó lọ bá. A ò fi ìgbàlà rẹ̀ sí ọ̀dọ̀ àwọn tó lọ bá. Nítorí pé wà lórí òkè lónìí ẹ́. Agbára lórúkọ ṣé ó sì tọ́ wà lórí òkè lórúkọ Jésù ó yẹ kó gbà yín là. Mo ní lórúkọ Jésù ó yẹ kó gbà yín là. Orísun ẹ̀jẹ̀ ó ń pọ̀ sí torí pé kò gbàgbọ́ nípasẹ̀ Ọlọ́run. Kò gbàgbọ́ nípa Jésù. Èyí tí ń ṣe ìwòsàn láì lo omi láì lo ẹ̀jẹ̀. Kò gbàgbọ́ bí arákùnrin àkọ́kọ́ yẹn ṣe gbàgbọ́ wípé wá lọ́wọ́ ọmọbìnrin ni ó wà lórí kìtà àìsàn.
ìgbàgbọ́ ṣùgbọ́n ó lò kankan ẹ tẹ̀síwájú mà. Nígbà tí ó búrò Jésù.